Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ èní èyí tó jẹ́ February 12, 2024. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o, ní agbára Ọlọ́run. Àníkú owó, àníkú ọmọ, àníkú àlàáfíà ló máa jẹ́ ti tèmi àti yín. Ẹ̀yin èèyàn lé èyí má tún yà wá lẹ́nu. Nígbà tí a gbọ́ gist nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú pálásì bàbá wẹ̀rín ńlá. Lálákọ̀ọ́kọ́, a gbọ́ wípé àǹtí wa church wọ́n wá Queen Naomi lọ sí Royal Mansion. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí wọ́n máa dé ibẹ̀, wọ́n ní ilẹ̀ ti ṣú, wọ́n ní bí aago mẹ́wàá alẹ́. Kí ló fà á? Wọ́n ní wọ́n lọ bẹ Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé lóòótọ́ àárí àǹtí wa church níbi ayẹyẹ welcome back to the palace àǹtí wa yìí kò yọjú. Kí ló fà á tí ò fi yọjú? Wọ́n ní oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lábẹ́ tó jẹ́ pé ó mú àǹtí wa church kúrò nínú ààfin. Wípé gbogbo àwọn nǹkan tí òun rí, wọ́n ní kó lọ bẹ Queen Naomi fún gbogbo àwọn ìwà tó ti wù. Wọ́n ní pé wọ́n tí òun ní nínú pálásì bàbá wẹ̀rín ńlá. Wípé kí Queen Naomi dáríjì òun. Ṣùgbọ́n wọ́n nígbà tó máa débẹ̀ wọ́n nílẹ̀ ti ṣú. Wọ́n ní ẹ̀dẹ̀ mọ̀ pé kí Queen Naomi tó gbé ìgbésẹ̀ kankan wọ́n máa ń sọ fún ọkọ wọn, wọ́n máa ń sọ fún bàbá wẹ̀rín ńlá. Wọ́n ní bàbá wẹ̀rín ńlá ní kó máa lọ. So wọ́n ní bí àwọn security ṣe sọ fún nìyẹn pé kó máa lọ torí wọ́n ló tiẹ̀ ti dé second gate gan. So bọ́n ṣe wá ní kó máa lọ yẹn, wọ́n ní wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn nínú ààfin. Wọ́n ní wọ́n wá ń sọ pé kò sí security. Ẹ mọ̀ pé lẹ́kọ̀ọ́ tílẹ̀ bá ti ṣú báyìí wàhálà ni nítorí àwọn jàǹdùkú àti àwọn ọmọ olè. Wípé báwo ni kábíyèsí ṣe máa ní kí ìyàwó wọn máa lọ láàrin òru. Wípé ṣé Queen Naomi náà ní kábíyèsí ń protect tí kábíyèsí fi lé àǹtí wa church kúrò ní time yẹn. Wípé nǹkan tí kábíyèsí ṣe ò dáa. Wọ́n ní àwọn tó wà nínú palace náà blame kábíyèsí. Wípé kò yẹ kí kábíyèsí lé àǹtí wa church láàrin òru. Ṣùgbọ́n nǹkan tí kò yé mi ni pé kí ni àǹtí wa church wá lọ síbẹ̀ lálẹ́? Tó bá fẹ́ lọ yọjú síyàn, àárọ̀ wà ńbẹ̀, ọ̀sán wà ńbẹ̀. Kí ló jẹ́ tó jẹ́ pé alẹ́ ló wá lọ síbẹ̀? Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tá tún gbọ́, wọ́n ní àǹtí wa church ò yọjú rárá síbi welcoming back to the palace àǹtí wa yìí. Ẹ rí pé àárí àǹtí wa church lóòótọ́. The only person tá a rí tó yọjú later ó ní àǹtí wa Aro. Torí a rí àwọn picture tọ́jọ́ yà pẹ̀lú ọmọ yẹn lórí social media. Wọ́n ní àǹtí wa church, wọ́n ní wọn ò yọjú síbẹ̀ nítorí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ti rí pé àǹtí wa M àti àǹtí wa A wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti gang up lé Queen Naomi lórí. Ẹ̀yin náà mọ̀ pé àǹtí wa M ló ń gbé ọmọ fún wọn lọ́jọ́ yẹn ní church. Wọ́n ní the way bí wọ́n ṣe close ní ìsìn wọn ló lágbára. Torí ẹ̀ wọ́n ní àwọn èèyàn tí ń advice àǹtí wa A wípé ẹni tó ń tẹ̀lé yẹn òun ló máa lé kúrò nínú ilé ọkọ ẹ̀. Bá ṣe gbọ́ ni o. Wọ́n ní arákùnrin kan wípé ó pe àǹtí wa A, ó dẹ̀ ń sọ fún àǹtí wa A pé kí ló dé, kí ló fẹ́ fa ọ̀rẹ́ tí wà tí ẹni yìí jọ ń ṣe. Wípé ṣé ìgbésẹ̀ tó yẹ kó gbé ní ìsìn òun ni kó máa gang up against Queen Naomi. Wọ́n ní arákùnrin yẹn wọ́n ló sọ bẹ́ẹ̀ fún àǹtí wa A. Wọ́n ní kábíyèsí náà dẹ̀ sọ bẹ́ẹ̀ pé gbogbo nǹkan táwọn bá ní ni àwọn fi máa jà fún Queen Naomi. Wípé kò sí ẹnì kankan tó máa mi Queen Naomi pé
ẹni tó bá lóun fẹ́ mú Queen Naomi àwọn máa gé gẹ́gùn ni àwọn máa fi ancient sword àwọn máa fi gé ẹ̀gún fún ẹni yẹn ni nǹkan tá a gbọ́ nìyẹn tó ní bàbá wẹ̀rin ńlá sọ nítorí wípé wọ́n ti rí ibi tí gbogbo ọ̀rọ̀ yìí ń lọ wọ́n dẹ̀ ti mọ ibi tí gbogbo ọ̀rọ̀ yìí máa já sí. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa fashion tiẹ̀ wọ́n ní ṣe ló gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ̀ tó ń fẹ́ kábíyèsí wọ́n ló gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ̀ lọ ó lọ wọ̀nù ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ wípé kó fi ọkọ òun sílẹ̀ ṣe mọ̀ pé best friend ẹ̀ ò ní a gbọ́ pé kábíyèsí ń date in fact gan a gbọ́ pé best friend ẹ̀ yìí ó tẹ̀lé àwọn tó ń ṣe business ó tẹ̀lé wọn lọ sí ibi tó ti lọ ṣe meeting wọ́n dẹ̀ ní pé gbogbo ìgbà ló máa ń tẹ̀lé kábíyèsí kiri torí bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ń fẹ́ best friend ẹ̀ wọ́n ní ìyẹn ló ń jẹ́ kó máa lejú kiri inú ẹ̀ ò dùn sí bàbá wẹ̀rin ńlá wọ́n ní bàbá wẹ̀rin ńlá dẹ̀ ti wọ̀n ẹ̀ pé anytime tó bá ti fẹ́ wá síwájú àwọn tó bá ti lejú àwọn ò fẹ́ rí rárá kó má wulẹ̀ yọjú síwájú àwọn mọ́ so oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní àárín àwọn sisi wa gbogbo yìí bí a tún ṣe gbọ́ a tún gbọ́ wípé ìgbà tó lọ wọ̀n máa yìí ìyẹn ẹ̀gbọ́n ọ̀rẹ́ yìí wọ́n ní kábíyèsí gbọ́ wọ́n ní kábíyèsí bínú gan-an bóyá yẹn sọ fún àbúrò ẹ̀ bóyá àbúrò ẹ̀ wá sọ fún bàbá wẹ̀rin ńlá ni wọ́n ní bàbá wẹ̀rin ńlá bínú sí gan seriously ìyẹn tá a gbọ́ nìyẹn a tún wá gbọ́ wípé kábíyèsí wọ́n ti ẹ̀rọ tàdé ní káwọ́ sí school ní London nítorí ẹ mọ̀ pé Queen Naomi fẹ́ lọ sí London tá à ń sọ fún yín wípé wọ́n fẹ́ lọ sinmi so wọ́n ní ìgbà tí àǹtí wa yé gbọ́ wípé kábíyèsí ti ẹ̀rọ tàdé ní káwọ́ sí school ní London torí wọ́n ní waiting list ló ṣì wà torí bọ́n ṣe máa wọlé ẹ mọ̀ pé time tó máa wọlé wọ́n máa kọ́kọ́ fi wọ́n sí waiting list náà wọ́n nínú bí àǹtí wa o wọ́n ní àǹtí wa pé omi ń jábọ́ lójú ẹ̀ ni nígbà tó gbọ́ ọ̀rọ̀ yìí pé ó ká lára wọ́n ní ó wá ń rí i pé ṣé bí Queen Naomi ṣe máa gba ilé tó wà ní London yìí bó ṣe máa gbà mọ́ òun lọ́wọ́ ni ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí kábíyèsí bá ti fẹ́ yọ̀ǹda fún Queen Naomi wọ́n yọ̀ǹda ẹ̀ fún Queen Naomi ni and ilé yìí àwọn tó ń gbé bẹ̀ àwọn ọmọ kábíyèsí wà ń bẹ̀ mi mọ why tó jẹ́ pé every time wọ́n bá máa rí i pé bàbá wẹ̀rin ńlá fẹ́ fún Queen Naomi nílé wọ́n lè má fún Queen Naomi nílé yẹn gan ṣùgbọ́n ìyàwó kábíyèsí ni Queen Naomi anywhere ni Queen Naomi lè dé sí nítorí ilé ọkọ wọn ò ní ibi tá à ń sọ yìí wọ́n ní àwọn ọmọ kábíyèsí wà ń bẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n wọn wà ń bẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n wọn méjì ni wọ́n wà nínú ilé yẹn so ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi àti Princess Diola wọn close so mo mọ̀ pé Queen Naomi á love láti wà ń bẹ̀ gbogbo àwọn gist tá a gbọ́ ní ẹ̀yìn èèyàn lé èyí tá a wá gbọ́ tó jẹ́ bámbárí ẹ̀ ní bàbá wẹ̀rin ńlá ní anybody tó bá mess pẹ̀lú Queen Naomi àwọn máa fi ancient sword àwọn máa fi gégùn fún wọn ni o wípé kí gbogbo wọn kan back off kó fi Queen Naomi sílẹ̀ kó má lọ sọ́dọ̀ Queen Naomi àbí kó má yọjú sí nǹkan tí ó kàn wọ́n lórí ọ̀rọ̀ Queen Naomi
wọ́n nítorí ẹni táwọn bá rí tó bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ń sọ ọ̀dà wọn làwọn fi máa gégùn fún onítàn. So gbogbo àwọn nǹkan tá a gbọ́ ní allegedly ìtàn ló ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá wa Erin ńlá. Ẹ̀mọ́ pé mo máa ń sọ fún yín mi ò bá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Ẹ̀yin èèyàn lè mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o. Mo máa dúpẹ́ lójoojúmọ́ ni fún ìfẹ́ tẹ ní sí channel yìí. Ẹ̀yin new subscribers ẹ káàbọ̀ a dúpẹ́ ní ọwọ́ yín. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè ẹni tọrọ jẹ ẹni tọrọ mu ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa social gist, celebrity gist, royal gist àti politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní April 15. Ẹ kú ojú lọ́nà á bá wa láyé á bá wa láyé ara. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.